ọ̀rọ̀ yìí hot gan, ó dẹ̀ ń ká mi lára. Mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí. Okay, tabala decide, tabala conclude within our mind wípé okay àti ẹ fẹ́ lọ sọ́dọ̀ àwọn àfáà mọ́. Àwọn àfáà oníjàlábí àfẹ́ já àti ẹ fẹ́ dọ́dọ̀ àfáà kankan mọ́. Èmi náà lè wánu lé mi kí n tilẹ̀kùn mọ́ rí, kí n jí lóru, kí n mú tẹ̀sùbá mi kí n máa ṣàdúrà sọ́lọ́run. Ṣé bóun ló dá mi, ó máa gbóhùn mi. Okay, àdúrà tá fẹ́ ṣe yẹn náà sọ́dọ̀ àfáà náà kọ́ la máa ti lọ gbà. Which means a lè má dọ́dọ̀ wọn completely. Kò sí bá a ṣe ní dọ́dọ̀ àfáà àbí ká bá àfáà ṣe. Bọ̀ irú àfáà wo la fẹ́ lọ bá? Tán bá ní àwọn ọ̀dọ́ àfáà, wọ́n ń pààyàn, wọ́n ń gé orí, wọ́n ń gé ẹsẹ̀, àṣírí ń tú, ó hàn gbangba. Èwo ni tàwọn àgbàlagbà àfáà tó wà lábẹ́ ẹnu ilé tán wà ní kọ̀rọ̀ yàrá tán wá ń pa àwọn èèyàn lápasáyé. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tó bá jẹ́ pé ìtẹ́fẹ́ wo nu fídíò ìtẹ́fẹ́ gbọ́ yìí. Tó bá pé ó rí bẹ́ẹ̀, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀ lóòótọ́, a jẹ́ pé mo fi Ọlọ́run ọba búra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà láyé lénìí wọ́n jọ àwọn ẹni àná mọ́ lóòótọ́, gẹ́gẹ́ bí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ṣe sọ. Kí ló ṣẹlẹ̀? Ó yẹ wo ẹ gbọ́, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn látòkè délẹ̀. Kò gbúdọ̀ rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n plan tí dìdìrín ẹranko Taofeek tó jẹ́ leader wọn márùn-ún ni wọ́n tí sì ń wí categorically pé tí wọn ò bá mú Ọ̀tá Kàfílà lẹ̀, Ọ̀tá Kàfílà lọ ẹ̀wọ̀n sẹ́ni, ìwọ ló sì padà lọ ẹ̀wọ̀n yẹn torí mo ní àwọn hujat sórí pé jámù ni mo lò, orí pé jámù ni mo lò. Dìdìrín ọmọ ẹranko tó wà ránṣẹ́ yìí tó lóun dúró tán, ìwọ gan lọ kọ́kọ́ sọrú ẹni tí Taofeek jẹ́ torí ipò kì í so lódodo làwọn èèyàn fi rò pé rọ́ lòun pa nígbà náà. Ìwọ lọ kọ́ sọrú aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀, ìwọ lọ kọ́ ròyìn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó láàrin òun àtọ́lọ́, ìwọ lọ kọ́ ròyìn bí ṣèitánù tí ń bẹ lẹ́mí ẹ̀ ṣe pọ̀ tó bá ń ṣe muamala bí èèyàn bá ṣe bísínẹ́sì pẹ̀lú ẹ̀, Taofeek ọmọ sáré kó wọn jà ń bẹ́ẹ̀ ni. Báwọn obìnrin bá bùkátà lọ bẹ̀ yóò sáré aburú fún wọn ni. Wallahi tallahi èmi ò ní pa irọ́ rárá. Yóò tó obìnrin 20 tí wọ́n wá bá mi wípé àwọn lọ nítorí pé ń sọ̀rọ̀ pé káwọn ọmọ jẹ̀rà kalẹ̀, ó dẹ̀ gbọ́wọ́ matchmaking. Ó tó 12 nínú wọn tán sọ pé wọ́n bá àwọn sùn. Mo ní mi ní solution fún yẹn. Ẹ̀yin tó ti bá ṣe zina ní solution fún yín. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ sanwó padà pẹ̀lú ògo Ọlọ́run ẹ fa account number yín lẹ̀. Ọjọ́ náà ni mo transfer gbogbo owó yẹn sí wọn. Àwọn èèyàn ní sọ pé lájà ẹ ti ẹ jẹ́ kí bàbá yìí ó mọ̀ ipa burú lòun ń ṣe. Mo ní tó bá mọ̀ ṣe yóò gbà ní ẹjẹ́ àfilẹ̀, ẹjẹ́ àwọn ọmọ tún ṣe. Ọlọ́run kì í sọba tó bá bò sí tán, tó bá ti ń ṣe tó bá yá àṣírí rẹ̀ ó tú. Ẹranko ọmọ ìrankíran, ọmọ ẹlẹ́ran, ẹran fúnra ara rẹ̀, ẹran lọ́mọ. Listen to me. Ìwọ lẹ́ni tó kọ́kọ́ ṣàlàyé bí dìdìrín tó ń tẹ̀lé tó ló dúró tán fún. Ìwọ ló kọ́kọ́ ṣàlàyé irú ẹni tó jẹ́ ẹranko tó ń tẹ̀lé ọ̀fọ́nú nítorí pé aburú lẹ́yìn méjèèjì jọ ń ṣe ló jẹ́ ẹrẹ́ tó yẹn. Olóríire kan ò ní súnmọ́ Taofeek, ẹni ayé rẹ̀ dáa tó ní kọ̀rọ̀ rẹ̀ wallahi kò ní mú Taofeek lọ́rẹ̀. Bí èèyàn ṣèèsì mú lọ́rẹ̀ yóò padà jùlẹ̀ torí pé kò ní kọ̀rọ̀ rẹ̀ tiẹ̀, nítorí pé ìṣẹ́yìn àwọn àgbàlagbà wọ́n ní fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n lè mọ irú èèyàn tẹ́ jẹ́. Ẹ̀bọ́n mo olórí ibú tí wọ́n bí ní Kwara State yẹn, ebi wà àti Taofeek, ebi lẹ́jọ́ plan pẹ̀lú ọmọ yẹn nítorí pé fẹ́ blackmail mi. Ó yá listing. Ìwọ náà wọ́n fẹ́ deport ẹ láti US. Ó ti wà lẹ̀ fún ẹ dìbám, ẹ̀wọ̀n ló padà parí ayé ẹ̀ sí. Kọ́kọ́ gbọ́ listing. Ẹ̀yin yẹn gbọ́ o. Mo ní wípé inú àwọn tí ẹ kàn bá ẹ sòótọ́ ọ̀rọ̀ òun ni wọ́n wà, ṣùgbọ́n wọn ò lè bẹ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ tó pé wọ́n ní àwọn náà ti ní àṣírí pamọ́ lọ́wọ́ ẹ. Àfáà Akéwùgbà Gold alápọ̀nlé ni yín o, bọ̀ Saheed fẹ́ sọ yín di alábùkù, a lè máa tọwọ́ bọ̀ yìí lójú. Ẹ̀gbọ́n a máa ti ọwọ́ bọ̀ yìí lójú torí pé àwọn ìwà àjẹtẹ́yìn náà ń wù nú ẹ̀sìn ó wọ̀ sí ju àwọn àfáà Saheed ń bú lọ. Akéwùgbà Gold
pariwo pé ó bá ń wọ́kọ ó bá ń wáya èyí tó wá sọ́dọ̀ yín pé òun wáya ṣé ẹ̀mọ́ ẹ̀bẹ̀ ṣe bá yé ẹ̀jẹ̀ ni ẹ̀mọ́ yìí tẹ fún lóyún nu wọn ni tẹ lọ gbalé fún. Akéwògbà Gold ẹni kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí mo sọ yìí ìgbé náà àwọn tó bá ọ̀rọ̀ oyún ọ̀rọ̀ ọmọ ọkọ wá sọ́dọ̀ ẹ̀ bóyá kò bá wọn sùn. Kí Akéwògbà Gold àwọn àfáà alábòsí ilẹ̀ Yorùbá kí wọ́n dìbọ́ǹkì ẹ̀. Kémi wá gbé proof ẹni tó bá ayé ẹ̀jẹ̀ tó gbalé fún tó dàgbé sí ayé ẹ̀rù gbogbo ọ̀rọ̀ wa tiẹ̀ kí wá gbé jáde. Àbí gbogbo àwọn tẹ́ gbé lọ sí Mọ́kà nígbà tẹ́ ti ń ṣe àgbèrò Mọ́kà. Owó ìdáyà tẹ́ ń gbà owó ẹran tẹ́ ń gbà ṣé gbogbo ẹ̀ lẹ́ ń pa ni. Akéwògbà Gold tí ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Saheed Shittu a máa tẹ ojú yín mọ́lẹ̀ gan. A máa tẹ ojú yín mọ́lẹ̀ àbẹ́jà wèrè ní ẹ̀gbádùn ni ẹ̀ náà ẹ̀ wọ́n ṣe ń rìn náà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mọ́ bá yín sọ̀rọ̀ kó lè máa dùn yín ní kẹ́lẹ́ mọ̀ pé àwọn tí Saheed Shittu ń bú yẹn ó ń dùn àwọn ọmọ tiwọn náà wèrè ní ilẹ̀ ẹ̀gbádùn ni ẹ̀ ń sínwín ni Akéwògbà Gold ṣé àmọ́ gbogbo àwọn ìwà burúkú tẹ ṣe ni ṣebí chief mọ́mú Ọ̀yọ́ ló gbé yín lọ́dọ̀ ọba Aláàfin ṣebí chief mọ́mú ló gbé yín lọ́dọ̀ Aláàfin ṣebí ilẹ̀ bá a ní chief mọ́mú Ọ̀yọ́ àtọba àti ọba Aláàfin jẹ́ Aláàfin ọ̀fẹ́ Ọ̀yọ́ ṣebí ilẹ̀ bá a ní wọn jẹ́ chief mọ́mú Ọ̀yọ́ inú àwọn àfáà tó kọ́ èmi ń kéwú ní Sùlẹ̀ Abíọ́lá ni wọ́n Sheikh Moshood alẹ́ Ọ̀yọ́ wí kọ́ tó jẹ ìmọ̀ọ́mù náà ti kọ́ mi ń kéwú ṣé báwọn ọlọ́mú yín dọ́dọ̀ ọba Lámídì Ọọ̀ni of Ifẹ̀ ọba kínàpé náà Aláàfin of Ọ̀yọ́ ṣé wọn ọlọ́mú yín débẹ̀ ṣé bẹ́ẹ̀ padà bàárín wọn jẹ́ ni ẹ wá ń bí o Akéwògbà Gold ẹ wojú tèmi o màá tẹ̀ sí lójú gbọ̀ngàn àti nípò lọ́wọ́ mi ẹ̀yà wèrè ẹ̀gbádùn ni ṣebí tí ẹ bá ti wá sọ fún Saheed Shittu ẹ dìbọ́ǹkì ẹ lójú gbogbo ayé pé Saheed Shittu kì í ṣe ọmọ yín mọ́ ṣẹjẹ bá ti dìbọ́ǹkì ẹ àmàyọ bọ́ tí ẹ bá dìbọ́ǹkì ẹ tí bá padà wá next time tí bá bá yín sọ̀rọ̀ wẹ̀wù máa fọ́ gímọ̀ yín lórí máa kọ́ yín kò lórí ṣé ẹ ti ráwọn ẹlẹ́sìn ṣé ẹ ti ró lórí ibú ọmọ tó lòún dúró tán ọmọ ìrankíran tó lòún dúró tán ọmọ ìyá ẹranko ọmọ tí ò níran ọmọ ìran kàìnkàìn ìgbà tó mú Kúdí wá síbàdàn tó ní ó fẹ́ wá gbìyànjú fún inú ilé mi lẹ́sùn fún ọ̀sẹ̀ kan inú yàrá mi it's not kéèké ṣe inú ilé mi bí yàrá mi ṣe tóbi tó yẹn mo dìde fún wọn àti Kúdí náà rò pọ́kọ ló ní ni kò mọ̀ pé ní òfò ló ń ṣàgbákò ẹ̀ ta lóbìnrin tó bá ṣe láyé tí ó kábàámọ̀ bú ayé yín ìwọ àti Taofik náà lẹ́jọ́ jọra ẹ rí pé jọra jù gbogbo òṣèṣílẹ̀ fi kọ́ mọ́ kẹ bá yé èèyàn jẹ́ kò nítumọ̀ kẹ da yérò ò nítumọ̀ kẹ ṣe zìnà ò nítumọ̀ kẹ ṣe bàjẹ́ ò nítumọ̀ gbogbo aburú tẹ̀ ń ṣe ò nìyẹn kẹ bá tèèyàn jẹ́ ǹjẹ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ làákà yìí nínú ọ̀rọ̀ tó sọ yìí ìgbà tí Akéwògbà Gold tó mú Taofik tó mú Saheed Shittu lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ nígbà tó pọ̀lọpọ̀ àwọn èèyàn bínú sí Saheed tó mú lọ́rẹ̀ẹ́ ìgbà yẹn ní ẹranko yìí ní sọ yìí wípé kọ́mọ̀ pọ̀n Saheed ìgbà yẹn ló gbé pọ̀n ìgbà yẹn ló mú káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn àfáà nípa níjẹ Umaru ní gbogbo bí aburú ibẹ̀ ló gòdù sí ẹranko ara ẹ nígbà tó lọ fẹ́ dá ẹgbẹ́ lẹ̀ ọ̀sọ́pọ̀ fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn rọ́bítọ̀ ọgbàgbé para àwọn ọmọ ìpìlẹ̀ rọ́bítọ̀ lèmi dìdìrín láwọn fẹ́ dá ẹgbẹ́ kan lẹ̀ àwọn fẹ́ gba because gbogbo àwọn àgbàlagbà yẹn ti dàgbà wọn mẹ́jọ dá Mudiru tó sì wà láàrin wọn àwọn ọmọ báwọn ṣe lọ tì bọ̀ wọn lára gbogbo ẹ ló mọ sọ èmi Kàfílà orí pò wà òkè ọmọ pò ní àṣírí rárá